ebi kúùpù yẹn ebi láàrin àwọn adarí lásán ni, láàrin sọ́jà àtàwọn adarí lásán ni, ètí ń sàwọn yìí ọkọjá kúùpù. Àgbádùn ara wa, ẹlòmíì lè jáde ńlé kẹfẹ́ rí mọ́lá látàrí kí á mọ́ ètò bá a bá jẹ báwa la lépo ọ̀bá láàkẹ́ èmu kẹlòmíì ọmọ àbáwá fọ́. Wọ́n wá pọ́ Nàìjíríà wọ́n wá lọ fọ́ nílùú Èkó, ẹ̀ẹ̀mẹyẹ owó tẹ́ẹ̀ fi kó epo lọ tẹ́ẹ̀ fi kó bọ̀. Gbogbo oúnjẹ tí ìjọba ha kò ní mí nì, because tẹ́ bá pé àwọn ráìsì tí ń ha tẹ́ pé fún wa ní ẹyọ kọ̀ọ̀kan bá lè kárí wa àpọ̀jù ráìsì tẹ́ ha lọ. Ṣé wọ́n sọ fún yín ẹ̀yin tẹ́ wà ń jọba pé àpọ̀bàjẹ́ gbé ráìsì lọ? Ìmọ̀ràn fún ìjọba wa, ẹ lọ join àjọ tuntun tẹ́ẹ̀sẹ̀ dálẹ̀ tí wọ́n ní dọ́là tí wọ́n jù. Bẹ́ẹ̀ bá rò bí àwa ń sọ̀rọ̀ bí àfáà, sáwọn àgbáyé náà tẹ́ ní àwọn kó ara àwọn jọ dọ́là ti lé jù, sáwọn náà tó ń sọ̀rọ̀ bí àfáà. Kò sẹ́ni tí ò contribute sí ìnira tí ń bá wa Nàìjíríà. Ó ń kálukú wa ní kálọ̀rì ewu ibi mẹ́ta yìí. Number one, sáàrin àwa àtọ́lọ́run dá. Ẹ̀kejì, ṣé wà tí a náà dá láàrin ara wa? Ẹni ojú ọ̀bà lọ́lọ́run kò lè lé èèyàn náà, kò lè jẹ́ èèyàn rẹ̀. Ààrẹ àwọn àtọ́lọ́run sọ dáa, sáà ń sòótọ́ pẹ̀lú Ọlọ́run wa, sáà ń gbà gbọ́, sáà ń tẹ̀ láṣẹ rẹ̀. Lẹ́yìn náà sáàrin àwọn àtèèyàn náà dá, sáà dáa sáwọn èèyàn. Ẹ̀kẹta, kí ló ojúṣe tí a náà láti lè jẹ́ kí kọ́ńtírì, ìlú tó wà, àdúgbò yín, lórí fámílì ẹ, lórí ọmọ ẹ, lórí ara rẹ, ṣé àfòótọ́ sí àwọn ojúṣe? A ṣe pẹ̀lú reality, ṣàkóléyà. Lóòótọ́ ló mójútó ra rẹ, lóòótọ́ ló mójútó mọ̀lẹ́bí rẹ, ṣùgbọ́n sọ contribute sí bí àdúgbò yóò ṣe dá, so contribute sí ìlú yíbò ní ó ṣe dá. Dáadáa mélòó ní mbẹlẹ́mí ẹ̀ fún orílẹ̀-èdè ẹ̀? Tó bá lọ dá sí ààrẹ, ọdá sí fámílì ẹ̀ ṣe dáadáa. Ìlú tí ọ̀dá yóò bá fámílì ẹ̀ jẹ́, bí ọ̀bá bá wọn jẹ́ yóò bọ̀ ọmọ jẹ́ fún ọ. Ẹ̀rọ lọ́wọ́ pé wà ókè pẹ̀lú fámílì mi, ní wà ókè. Oúnjẹ tẹ́ ń jẹ́nu lé inú ìgboro tẹ́ẹ̀tún sí lẹ́tí lọ́ra. Ẹ̀kọ́ tó máa ń káàkiri sínú yàrá rẹ̀ ló ti ká, inú ìgboro ló ti lọ sùkúù. Bọ́bá tún ka ogójì ọkà tẹ́tẹ́ bá tún fẹ́ bá wáṣẹ́, ó ní wá sínú yàrá rẹ̀ òkè sáfẹ́fẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ ló ti wáṣẹ́ ẹ̀tù bọ́ọ̀nù gbòòrò yìí. Ẹ wà ní contribution kan lórí bóòlù gbòòrò ó ṣe dá, ẹ wá ẹ̀dá ìkànnì yìí. Ọ̀nà tí gbogbo wa tá a gbà ṣe Nàìjíríà nù. Kí ni contribution wa? Ṣé àwọn èèyàn yìí ṣàṣì láàánú Nàìjíríà? Ìwọ tíṣà tó ń gba sálárì ìjọba, ìwọ permanent secretary tó ń gba sálárì ìjọba, ìwọ òṣìṣẹ́ ìjọba tó ń gba sálárì ìjọba, sí sálárì ni nìkan ní èrò rẹ àbí àánú àwọn ọmọ ìlú ẹ̀? Sọ sámọ̀ pé nígbà tí wọ́n òṣìṣẹ́ ìjọba ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́wọ́ tí òṣìṣẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ sí wọ̀tẹ́ púpọ̀ ní ìdí ẹ̀. Àmọ́ wọ́n lọ rẹpísẹ́ǹtì àtẹni tí wọ́n tí ò rí àtẹni tí ò ní ìdí ẹ̀. Ìwọ́n lọ rẹpísẹ́ǹtì wọn, ìwọ́n lọ gbaṣẹ́ wọn, ṣe wọ́n dẹ̀ fún sálárì rẹ. Ṣé láàrin wa àti sálárì lásán ni àbọ̀ mọ̀túnmọ̀ àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún? Bí àwọn títà wa ní skul tí wọ́n bá dá fúnra wọn tí èsè torí sálárì, gbogbo dáadáa tíjọba ṣe yìí ọ̀sẹ̀ pé káwọn ọmọ wọn páàsì, torí gbogbo owó tẹ́ bá ní ìjọba ò fún yín, bẹ́ẹ̀ strike ẹgbẹ́ tó gbà padà. Ìjọba ò lè jí ọ lówó kù, owó rẹ tó jí ọ wọ́n máa kílèmù ẹ̀ wọ́n ó sì dá padà fún ọ lọ́jọ́ kan. Bọ́bá tiẹ̀ jẹ́ pé torí sálárì náà ní bẹ́ẹ̀ sí ń padà gba sálárì, òótọ́ ń kọ́. Àánú àwọn ọmọ ń kọ́, ẹ̀yin ti gòkè, bó làwọn ọmọ tẹ́ ń kọ́ ó ṣe gòkè. Ṣé èèyàn ní bẹlẹ́mì yà ní sálárì lásán? Ọlọ́run ò lè fa àlùbáríkà sí sálárì ẹ̀ yóò ṣe ìjọba táànú aráàlú ọ̀bà sí lọ́kàn yìí. Ẹ dìde ẹlẹ́fẹ́ bá wa jà kí àwọn price tó high yìí kó lè bá a lọlẹ̀.
kéèpo kọ́mọ́ jẹ́ àdánwò fún amọ́ ẹfà nígbà ọ̀rọ̀ bí ọ̀rọ̀ sálárì yìí tẹ̀bẹ̀rẹ̀ sí máa discuss láàrin àtijọba ẹ gbàgbé àwọn aráàlú ẹ ti satisfy ara yín but àwọn aráàlú ńkọ́ ẹ gba sálárì ẹ gbà á àwa náà sọ àtàpọ̀ nǹkan di 1,000 fún yín ilé ń bọ̀ àwa àti yín náà lájọ náwó sálárì pẹ́ ń gbà yìí bẹ́ẹ̀ bá fẹ́ jà ẹ má jà torí sálárì yín lásán ẹ ó tàwọn aráàlú táà ní gba sálárì táà fi bọ́ sínú sàárè wa láyé tọ́lá wa náà láàjọ ná sálárì ti bẹ lọ́wọ́ rẹ̀ ọgbọ̀kadà ọ̀sán olé bọ́bá rẹ̀ǹtì lé ọwọ́ jáwọ́ ara tó jẹ ọ̀rà sọ̀sọ́rùn bí wọ́n ṣe lè rò bí wọ́n fọwọ́ kún sálárì rẹ̀ o àwọn náà bọ̀ fọwọ́ kún tó fìrà ibi ọ̀nà sí àwọn náà bọ̀ fọwọ́ kún títọ́ láti pé gbogbo ìgbà tí aráàlú bá fẹ́ jà kọjá torí òṣìṣẹ́ náà wọ́n sì jà torí ara rẹ̀ bó ṣe bá fẹ́ jà kọjá torí ara rẹ̀ kọ́dẹ̀ jà torí aráàlú ìyẹn ni ó tọ́ka sí pa nífẹ̀ẹ́ ara wa àwa nífẹ̀ẹ́ ara wa ebi náà ló so lóṣèlú tó bá ti níbi tí ó ti gbádùn kò ní rántí wa mọ́ ìjọba ní ìdí ká tẹ̀ka fóun nìkan yóò máa háwó lé à lọ́wọ́ wọ́n lè ní ara gba 10,000 torí fóòtù ẹyọ kan ṣùgbọ́n lẹ́yìn 10,000 tí gbogbo ọdún mẹ́rin tí wọ́n lò tí ó fi lọ òun ní rántí ẹ̀ pa ó ti gba ẹ̀tọ́ rẹ̀ nù tó bá sì jẹ́ pé ìjọba bá dáa ẹnìkọ̀ọ̀kan wá lè rí millions ẹnìkọ̀ọ̀kan wá a lè rí millions láàrin ọdún mẹ́rin kí ni 10,000 fẹ́ sí ẹ̀yìn mẹ́rin náà 10,000 gbogbo oúnjẹ tí ìjọba ha kò ní mí nì because tẹ́ bá pé àwọn ráìsì tí ń ha tẹ́ pé fún wa ní ẹyọ kọ̀ọ̀kan báyá lè kárí wa apọ̀jù ráìsì tẹ́ ha lọ ṣé wọ́n sọ fún yín ẹ̀yin tẹ́ wà ń jọba pé a ti pọ̀ apọ̀bà jẹ ju ráìsì lọ odidi fámìlì kan agolo méjì ráìsì lọ́kàn odidi fámìlì kan wọ́n sì tó 15 agboolé mi abọ́ méjì agboolé tí oríṣiríṣi fámìlì wà bẹ̀ fámìlì bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní bẹ̀rẹ̀ agboolé mi abọ́ méjì wà kàn wọ́n bóun ó sì pín owó tí ẹ fi ra gbo ráìsì ẹni wọ́n fi tún ibùfọ́pọ̀ wá sí bá a bá jẹ báwa la lépo ọ̀bálà kẹ́yìmú kẹ́lòmí ọmọ àbáwà fọ́ wọ́n wá pọ́ Nàìjíríà wọ́n wá lọ fọ́ nílùú èbó ẹ̀ẹ̀mẹ̀yẹ owó tẹ́ẹ̀ fi kó epo lọ tẹ́ẹ̀ fi kó bọ̀ ẹ̀yin aláṣẹ wa tó bá jẹ́ báwọn èbó ìbá ya olóríire tẹ́yìn náà sì yọ olóríire ẹ sọ fún wa pé bọ́n ṣe máa fọ́ kóòlù wọn kú wá dálẹ̀ ń bí bó ọ̀bà tí kọ́ wa ọ̀dà kan á máa fọ̀ ń bí ká mọ̀ sanwó transportation mọ́ owó tá a fi ń kó lọ gan orí epo náà lẹ́ẹ̀tì yọ kọ́kàn pọ̀ owó iléeṣẹ́ wọn lásán ètò mọ́yán tọ́bálà ká ìmú ni pé ẹ̀kọ́ wa bẹ́ẹ̀ ṣe ń fọ̀ ibà ara lépo wọ́n ṣe lè mọ́kọ̀ wa bẹ́ẹ̀ ṣe ń fọ̀ àwọn aláṣẹ lépo ìmúnilẹ́rù nù ẹ̀kọ́ wa á sanwó pọ̀ ẹ̀kọ́ wa tá a bá ti mọ̀ tán táà ń fọkọ lọ́dọ̀ wa epo yóò ní wọ́n bó ṣe wọ́n ẹ̀yin aláṣẹ wa ìlú dọ́là owó wa nǹkan ọkàn tá a rà mẹ́ nǹkan ọkàn náà báyá báyọ̀ ní a fi 900 naira rà á wọ́n ní dọ́là nílùú tàwọn o àwọn ní báyọ̀ nílùú tàwọn $1 ni wọ́n ní $1 táwọn ọgbà dọ́là káfí ara báyìí wọn 900 làwọn fìrà àwọn ọ̀rọ̀ báyìí ní $1 àwọn rà á lówó tàwọn ní 900 but China ọwọ́ ní báyìí gẹ̀ẹ́gẹ́ kódà ó tó lè dá àdúbáyìí lọ wọ́n pà fún wa ní 120 naira àbí 106 naira ṣé 106 naira àti 900 yóò yàtọ̀ síra wọn kí ló dé tẹ́ ẹ takú sí ọjà dọ́là tẹ́ ẹ lọ ọjà yuan ti China kí ló dé ẹ ní dandan àfikà lọ ọjà bí nígbà nǹkan ti ẹ̀wọ̀n táà lè lọ pọ̀ǹtọ̀ ìmọ̀ràn fún ìjọba wa
ẹ lọ join àjọ tuntun tẹ́ẹ̀sẹ̀ dálẹ̀ tí wọ́n ní dọ́là tí wọ́n jù bẹ́ẹ̀ bá rò bí àwa ń sọ̀rọ̀ bí àfà sáwọn àgbáyé náà tẹ́ ní àwọn kó ara àwọn jọ dọ́là ti lé jù sáwọn náà tó ń sọ̀rọ̀ bí àfà tọ́ra àwọn China tí wọ́n ti ṣàṣeyọrí inú ọrọ̀ ajé Russia àwọn orílẹ̀-èdè ńláńlá agbogbo Saudi Arabia ló ti lọ join kọ́tọ̀ ti lọ join orílẹ̀-èdè wa ẹ fi dọ́là alẹ́ ẹ lọ ibi tí ọba fẹ́ fọ wà ẹ̀yin olórí burúkú tẹ ní orílẹ̀-èdè òde change ọlọ́run yóò bá mi mú yín adé pẹ̀lú yín gbogbo ẹni tẹ́ fẹ́ baṣẹ́ ìjọba jẹ́ abẹ́fẹ́ sọ ìjọba fẹ́ sọ pápò yín ẹ fẹ́ bà orílẹ̀-èdè wa jẹ́ ọlọ́run á mú yín ẹ̀yẹ wa tí ìjọba wa bá lè ṣe méjèèjì á sinmi nǹkan ẹlẹ́kẹta ló kù tí màmá tẹnu mọ́ ìjọba ọ ń fọkún fúnra rẹ̀ àní nídààmú epo pọ̀ jù mọ́ ìjọba ó sápò nbí tí nǹkan ti wọ́n ọlọ́dún ó ti lẹ́sì àtòrí awo ayé tájọ́ ń ṣe afẹ́dùn ọ̀nù afẹ́ṣe tiẹ́ kán lè bá sọ́pọ̀tì wa China náà sọ́pọ̀tì wa Russia náà sọ́pọ̀tì wa ebe rí orílẹ̀-èdè mẹ́jọ ní kúùpù ti ṣẹlẹ̀ láfíríkà láàrin ìyá 2020 la sẹ́nsìsì láàrin ọdún mẹ́ta orílẹ̀-èdè mẹ́jọ ní di kúùpù ẹ̀rù wa ń ba Nàìjíríà wọ́n ní kúùpù lè ṣẹlẹ̀ Nàìjíríà ètò burú ju kúùpù lọ lè ṣẹlẹ̀ tí ọkàn àwọn aráàlú ọba síkíni tí ọba balẹ̀ ebi kúùpù yẹn ebi láàrin àwọn adarí lásán ni láàrin sọ́jà àtàwọn adarí lásán ni ètí ń sàwáyé ọkọjá kúùpù àgbádùn ara wa ẹlòmíì lè jáde ńlé kẹfẹ́ rí mọ́lá látàrí kí á mọ́ ètò àjíra wá gbé kò sí fọ́kànbalẹ̀ ẹ̀yìn fóònù òkè ilé òṣèré fáwa àìmọye mọ́tò lójú ọ̀nà ti destroy àìmọye èèyàn ló ti pòórá láwọn ojú ọ̀nà wa aládàra dátà ní àìmọye èèyàn làgbà àgbàrá tó yẹ kẹ́ ẹ̀ lànà fún àgbàrá tó yẹ kó bà náà bí tiẹ̀ lọ ló ti gbé wọn lọ ó gbọ́ mi kí ó gbàgbàlagbà